orúkọ mi ni Ọ̀gbẹ́ni Samuel láti Ward 4 Òṣogbo local government. Báwo lẹ ṣe rí ìdájọ́ ilé ẹjọ́? Kò yé mi rárá ìtí ẹ dá lórí kò yé mi torí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ Nàìjíríà mọ̀ pé Demola Adeleke la dìbò fún kí adájọ́ lè máa sọ pé Demola tó jẹ́ gómìnà ó ń bùgá kí ló kàn án gómìnà tí àwọn èèyàn dìbò fún ṣé ká má máa fi ìbò ṣèjọba mọ́ ni ṣé ká máa sọ pé ilé ẹjọ́ ni ó máa fi àwọn èèyàn ṣèjọba ní Nàìjíríà ni ìbò la mọ̀ táwọn èèyàn fi ń ṣèjọba democracy la wà tábà dìbò káwọn èèyàn kà á. Adájọ́ ti dájọ́ wọ́n sọ wípé ẹgbẹ́ yín sì lè tẹ̀síwájú nínú ilé ẹjọ́. Kí ni rízì tó ní láti ẹ̀ ti dájọ́ fún APC pé gbọ́dọ̀ wọlé torí pé ìbò tá a bì gbogbo èèyàn ló mọ̀ ní Ọ̀ṣun yìí àti Nàìjíríà wọ́n ní ẹ ti ṣe electoral law wọ́n ti yí electoral law wọ́n ti ṣe electoral law wọ́n ní ká máa lo bivas so ti ṣiṣẹ́ wọ́n ti ṣe ètò ìbò fún ní Nàìjíríà wọ́n ti ṣe. Ẹ̀bẹ̀ yín sí ilé ẹjọ́ gíga. Ẹ̀bẹ̀ báwo kí wọ́n jọ̀ọ́ à ń bẹ̀ wọ́n ẹni tí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun dìbò fún ní Demola Adeleke wọ́n fọwọ́ kẹ ìbò yẹn o kí wọ́n fi Ọlọ́run àtọ́lọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà lánàá sùn kí wọ́n gbé ìjọba lánàá fún o ó ládìbò fún o. Báwo lẹ ṣe rí ìdájọ́ mi? Wọ́n jẹ́jẹ́ o nígbà àdìbò ní àtọkùnrin àtọkùnrin àdìbò ní ìbò lọ́jì kò dá sẹ́rù nínú ìbò bọ́ọ̀dì kò sí ìbò àtúntò wọn ní ìjà alágbèrè ẹlẹ́gbẹ̀ bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ káma sọ pé gómìnà ń bùgá gómìnà tó dìbò fún tó wọlé wọ́n sọ pé gómìnà ń bùgá ìbò láti gbọ́rù rẹ̀ rí ẹni tó dìbò fún tó wọlé wà ló ń bùgá gẹ́gẹ́ bí a ti ṣe mú wá fún yín lórí ìkànnì yìí ní àti àárọ̀ ilé ẹjọ́ gíga Kòtẹ́milọ́rùn tí ó ń gbọ́ ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Ọ̀ṣun la wà nílé ẹjọ́ tó ń gbọ́ awuyewuye Kòtẹ́milọ́rùn nínú ètò ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ìdìbò tí ó kọjá tí adájọ́ sì dá wípé kí gómìnà Oyètọ́lá kí ó padà sí orí àlééfà tí a sì ti bá àwọn agbẹjọ́rò lọ́tún àti lósì sọ̀rọ̀ tí wọ́n sì ní pé àwọn ó tẹ̀ síwájú ní ilé ẹjọ́ Kòtẹ́milọ́rùn. That was freely conducted on the 16th of July 2022. The reality on ground is that we are dissatisfied, and the necessary legal steps for the purpose of challenging that judgment, we will embark upon it. Okay, what's your reaction on the minority judgment? The minority judgment it may not really be the judgment of the court, but we are in total agreement with the position of the minority judgment as delivered. But you will recall that it's only two people that deliver judgment in respect of this matter. Thank you. Thank you, sir. Yes, sir. Ní Yorùbá BBC Yorùbá. Wọ́n Nathaniel Ọ̀kẹ́ lórúkọ mi. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́? Ó wà ohun tó ṣẹlẹ̀ nílé ẹ̀kọ́ òun náà ni gbogbo nǹkan tí wọn náà ti gbọ́ yẹn ó ní mo ti sọ yẹn mi ò fẹ́ sọ ní Yorùbá ju bí mo ti sọ yẹn lọ. God bless you. Yes, sir. Sorry, sir. Just a minute. Dismissed the DVR report issued by INEC, the first respondent. That was not correct. Okay. The tribunal has the majority. Well, one of the judges of the tribunal, the chairman, delivered what appears to be a majority judgment. Second member of the panel delivered a dissenting judgment. The third member thanked everybody, but did not read any judgment. These are issues we will have to get back to the commission.
ẹjọ́ sá ní ṣókí ní Yorùbá ṣókí ní Yorùbá Dr. Abiodun Ismail Sakalaya ọdún ẹsẹ̀ mo dúró fún mo wà lára ìkan nínú àwọn tó dúró fún Oyètọ́lá àti APC adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àṣeyọrí tí Ọlọ́run fún wa lẹ́ni arọ gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun àfẹ́ ìjà àfẹ́ ìjọ̀gbọ̀n bó ṣe lọ bọ́lọ́run ṣe fẹ́ bí ẹ̀ńtọ́lọ́run dẹ̀ yàn nìyẹn kí ẹnikẹ́ni má torí ọ̀rọ̀ òṣèlú wá sọ wípé afẹ́ jà àbáfẹ́ jà lóru tí àwọn apá kejì ní tó bá wù wọ́n ni wọ́n máa ṣe bóyá wọ́n sì ń lọ sókè jù bẹ́ẹ̀ lọ gbogbo wa àbára wa ń bẹ̀ àdẹ̀bọ̀ Ọlọ́run bẹ̀ ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àdúrótì yín àdúpẹ́ fún àdúrótì yín ẹ ṣe o. Orúkọ mi ni Dr. Abiodun Ismail Sakalaya ọdún ẹsẹ̀ mo jẹ́ ìkan nínú àwọn agbẹjọ́rò fún APC àti gọ́vnà Isiaq Oyètọ́lá adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní èyí fún àṣeyọrí tí Ọlọ́run fún wa adúpẹ́ yìí pé àpàdánù ẹnì kankan títí di ọjọ́ òní mo dẹ̀ rọ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́tùn lósì yìí pé ọ̀rọ̀ òṣèlú kò ń ṣe nǹkan tí a gbọ́dọ̀ máa ṣe ní bó bá ọpá bó bá ọbù lẹ́sẹ̀ ẹ jẹ́ kí àlàáfíà kó jọba ilé ẹjọ́ ó ti dá tèní àwọn apá kejì tó bá tún fẹ́ lọ sí òkè lẹ́yìn kò tẹ́mi lọ́rùn kò fa ìjà rárá kò dẹ̀ fa pé kí ìlú kó dàrú àlàáfíà ó ní nǹkan àkọ́kọ́ tí gbogbo wa gbọ́dọ̀ máa lé abára wa ń bẹ̀ Ọlọ́run dẹ̀ wà ń bẹ̀ tó ń dúró tì wá a dúpẹ́ lọ́wọ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ̀ ṣe dúró tì wá nínú àṣeyọrí ẹ rí wípé ńgbà tí èsì ìbò jáde tí wọ́n ní pé àwa kọ́ la wọlé àdàlúrú o nítorí ẹ ká ṣe la ṣe àwa sí ilé ẹjọ́ dẹ̀ ti dá wa láre lẹ́ni ẹ ṣe púpọ̀. Gẹ́gẹ́ bí a ti ṣe mo wá fún yín lórí ìkànnì yìí ní àti àárọ̀ ìlú Òṣogbo ní ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun ní àwà níbi tí ìdájọ́ lórí awuyewuye tí ó wáyé lórí ètò ìdìbò tó kọjá ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti ṣe ìdájọ́ náà ní òní tí ilé ẹjọ́ sì ti sọ pé gómìnà tẹ́lẹ̀ Gbóyèga Oyètọ́lá ní ilé ẹjọ́ sọ ni wọ́n dá ní ààrẹ lórí ẹjọ́ tí wọ́n gbé wá sí ilé ẹjọ́ gíga tó ń gbọ́ ẹ̀sùn awuyewuye tó bá wáyé nínú ètò ìdìbò ilé ẹjọ́ náà láti wà látàárọ̀ tí a ti mú ohun gbogbo wá sí etí ìgbọ́ yín àti ojú ìwòran yín láti orí ìkànnì yìí gẹ́gẹ́ bí ẹ ti ṣe rí tá a ti bá àwọn agbẹjọ́rò sọ̀rọ̀ tí wọ́n sì ti sọ ohun gbogbo tí ó ṣẹlẹ̀ nínú ilé ẹjọ́ tí wọ́n ti ṣàlàyé tí wọ́n sì ní pé ẹjọ́ sì ń tẹ̀síwájú tí àwọn ẹni tí wọ́n dá ní ẹjọ́ nílé ẹjọ́ lónìí tí ò bá tẹ́ wọn lọ́rùn pé wọ́n á tó tẹ̀síwájú sílé ẹjọ́ gíga kò tẹ́mi lọ́rùn láti tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́ náà. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn ìgbéyẹ̀wò wa ẹ subscribe sí YouTube channel wa kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTv. olólùfẹ́ DriveTv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTv. Keep watching DriveTv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò DriveTv. Thank you. Chloe. DriveTv. Driving you around the world.